àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ Fọlákẹ́mi Adéṣọ̀nà. Mo lè fẹjọ́ pa àwọn ọmọ báńdì. Sani Adéyínká Aláṣẹ. Ẹlòmíì wá mọ̀ pé ó wá láti ibi pé ó ń jowú nǹkan tọ́lọ́run ṣe fún ẹ. Báwo lẹ ṣe máa ń dùn láwọn social media especially yẹn tó pè trolls? Èèyàn tó bá ti troll máa fọ ọ̀rẹ́ rẹ́rìn inú ilé ni. Ṣé ó ní nǹkan tó ṣe pé ẹ tún fẹ́ràn láti máa ṣe tẹ́ ẹ bá máa kọrin? ABDAFGB EEJ. Ẹ tún káwọ́ sórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ Fọlákẹ́mi Adéṣọ̀nà. Ẹ tún káwọ́ sórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi níbi tí mo ti máa ní àwọn àlejò ọlọ́kan òjọ̀wọ́. Ṣé wá rí àlejò tí mo nílé mi? Ṣé rí lóde òyìnbó wọ́n sọ wípé èmi jẹ́ fan fún wọn látòkèèrè, ṣùgbọ́n mo wá lórí ọ̀fẹ́ láti bá idol mi pàdé lónìí. I'm so excited, inú mi dùn gan. Ká ní àlejò mi ẹ má ti fi ṣe aṣọ lóde mo padà bọ̀ wá. Ẹ káàbọ̀ padà sórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Lẹ́ẹ̀kan mo sọ fún yín pé idol mi làlejò mi lórí ètò lónìí. Tani o? Adéyínká Aláṣeyọrí. Adéyínká Aláṣeyọrí. Inú mi dùn pé mo rí lẹ́nu. Ẹ ṣe gan-an máa àti pé ká ti fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni, àti dájọ́ sí Ọlọ́run ajẹ́kọjọ́ kò lè lò. Ṣé dáadáa lẹ dé? Adúpẹ́ lọ́wọ́ ni. Báwo ni iṣẹ́ ìránṣẹ́? Olúwa ń gba ògo níwájú wa lẹ́yìn. Ṣẹ́rí bí èmi ṣe jẹ́ fan fún yín ni ọ̀pọ̀lọpọ̀ jẹ́ fan fún yín. Ṣùgbọ́n àtòkèrè la ṣe ń wò ní. Àǹfààní ni fún wọn láti máa Adéyínká Aláṣeyọrí. Sani Adéyínká Aláṣeyọrí. Ó jẹ́ ọmọ kékeré kan tí Ọlọ́run kọ̀ ronú kàn láti ṣàánú fún. So ẹni tí Adéyínká Aláṣeyọrí jẹ́ nìyẹn. Gbogbo yín náà dẹ̀lẹ́ mọ ìtàn mi pé àánú ló gbé mi débi. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ní orin kíkọ? Ọlọ́run ló pè yín. Báwo èèyàn ṣe ń bẹ̀rẹ̀ náà ni èèyàn kàn máa fẹ́ Ọlọ́run. O nílò láti kọ́kọ́ fẹ́ Ọlọ́run. O gbọ́dọ̀ fẹ́ gbogbo nǹkan tó jẹ́ Ọlọ́run kó tó di pé wà wá bẹ̀rẹ̀ sí máa wọ pé nǹkan téèyàn bá fẹ́ lèèyàn máa ń fẹ́ gbé lárugẹ. So torí pé o fẹ́ Ọlọ́run wàá fẹ́ ṣe gbogbo nǹkan tó jẹ́ tọlọ́run, wàá fẹ́ yìn, wàá fẹ́ kọrin nínú ìjọ, wàá fẹ́ bá gbálẹ̀, wàá fẹ́ ṣe gbogbo nǹkan tó bá ti jẹ́ tọlọ́run. So láti bẹ̀rẹ̀ sí ní kọrin wẹ́rẹ́wẹ́rẹ́ láti akọrin ọmọdé tí dakọrin ọ̀dọ́ tí dakọrin àgbà káfí débi tá a délé ní Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ti ṣe album rárá? Àwọn èèyàn náà ti gbọ́. Bí mélòó? Ó wà tá a ti ṣe díẹ̀, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ àti ṣe bóyá méjì, but most of the time ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwo jáde káyé gbọ́ tó ń pè ní single. Ọlọ́run ló mọ̀ bí a jáde káyé gbọ́ lọ́n pè but jáde káyé gbọ́ ni mo pè ń tèmi wọ́n sì ta káyé gbọ́. Single làwọn èèyàn sábà máa ń gbọ́, so most of the time a ní ọ̀pọ̀ yẹn náà lọ́nà tó pọ̀. Tàbá wá ní kàkà ní ení èjì ẹ̀ta, ó ti tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́? Ó ti máa pẹ́ bí ọdún márùndínlógún. 15 years. Officially bí ọdún méjìlá sí. And láti pàtẹ́ tí wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí, ṣe mọ̀ pé nǹkan tí èèyàn fẹ́ràn láti ṣe ni irúṣẹ́ tẹ̀yìn ṣe yìí, but kò sí bí òun ṣe mú tó súnmọ́ tó máa wà. Ṣó ti níbi at one point or the other tẹ́tí feel discouraged? Ṣe understand bí ẹ bá disappointment pàdé ọ̀rọ̀ ìjákulẹ̀ kan? Mi ò kí ń bá mi ò mọ jákulẹ̀ o, because nínú ìrìn àjò ayé a rí àwọn tó wà lókè wọn ò dédé débẹ̀. So the only nǹkan tí mo kàn lè sọ pé bí mo máa ń mo lè fẹjọ́ pa àwọn ọmọ báńdì. Ìyẹn ọ̀gá ni mí ní àwọn náà dẹ̀kẹ̀rẹ̀ wọ́n gbà mí lọ́gàá. Wọ́n ní choice. So kò sí ní challenge kankan, because mo gbàgbọ́ pé gbogbo wa náà kọ̀ wá fúnra wa láti máa ran ara wa lọ́wọ́. A wà fúnra wa láti gbéra wa dìde. Ó lè dàbí pé bóyá ọ̀rọ̀ àbí ìṣe mi àbí but tó bá kúrò níbí báyìí náà ibì kan náà lọ máa lọ. So ibẹ̀ kan náà àwọn nǹkan tó kọ́ mi báyìí náà wọ́n tún lò ń bẹ̀ yẹn. So báyé ṣeré ni àwọn nǹkan táwa tún kọ́ lára àwọn náà lẹ́ni tó lọ níbí báyìí àtún ló fẹ́ lómi. So bóyá wà nìyẹn. Ìgbà ń yí ni ayé dẹ̀ ń yí, so ìyàn ń dàgbà láti bẹ̀. Ìgbà kan wà mo rí ní ẹja ẹ̀sọ́ lórí àjò yìí kan ayélujára. Dàbí ìgbà tó ṣe pé bóyá bí àwọn kan sọ̀rọ̀ kan tó bà yín lọ́kàn jẹ́. A lè sọ pé ó jẹ́ bí ìgbà kan tó ṣe pé ẹ wálẹ̀ nípasẹ̀ emotion. Báwo lẹ ṣe máa ń dùn láwọn social media especially yẹn tó pè trolls? Mi ò kí ń kà, tí wá dẹ̀ kà
ọ̀rọ̀ yín èèyàn tó bá ti tró máa fọ ọ̀rọ̀ ẹrẹ́rìn inú ilé mi torí nínú ìrìn àjò ògo èèyàn tó bá wà lókè láyé máa tẹ̀ torí pé mo wà lókè láyé ṣe lè máa troll wọ́n lè lọ́ ṣe lè máa sọ pé ó ṣe báyìí ó ṣe báyìí èèyàn tó wà ńlẹ̀ tó bá ṣe nǹkan tí mo ṣe a máa gbàdúrà kóun rí nǹkan tí mo rí so tẹ́ ẹ bá ṣe kò sí nǹkan téèyàn ṣe tó mì mí ṣùgbọ́n èyí tó jẹ́ kí n sọ̀rọ̀ nígbà yẹn pé mo kọ̀ wò pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ kákàkiri pé ó ṣe tèmi ló jẹ́ ń jáde bí mo ṣe wà bóyá Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ fún mi láwọ̀ tó yí bóbó mi ò gbọ́ nǹkan kan tí èṣù bá ń sọ mi ò dẹ̀ gbọ́ nǹkan kan tó bá ti jẹ́ bíi pé tí ó bá ti wá láti ọ̀dọ̀ ọkọ àti ọmọ àti àwọn olólùfẹ́ àwọn kan fẹ́ ọ nítòótọ́ so tó bá sọ̀rọ̀ wàá mọ̀ pé ó wá láti bí ìfẹ́ ẹlòmíì wàá mọ̀ pé ó ń wá láti bí ìkórìíra pọ́lọ́run gbé ẹ̀ga ẹlòmíì wàá mọ̀ pé ó wá láti bí pé ó ń jowú nǹkan tọ́lọ́run ṣe fún ẹ so o nílò láti kọ́kọ́ mọ̀ pé kíní ọ̀nà báyìí lẹ́ni yìí ti ń gbàbọ̀ wàá kọ́kọ́ mọ̀ bí tẹ́ni yìí ti ń bọ̀ kó tó débi ọ̀rọ̀ tó sọ èso ìdí nìyẹn la máa fi ń dúpẹ́ lọ́wọ́ agbára ẹ̀mí mímọ́ tó máa jẹ́ kéèyàn mọ̀ pé eléyìí kò ṣe nǹkan tó máa dá lóhùn eléyìí nǹkan tó máa sọ ni of course nípa èyí tó ṣẹlẹ̀ tí mo fi sọ̀rọ̀ yẹn mi kì í fẹ́ sọ̀rọ̀ nípa anything online so I'll just keep it mute. ẹ ṣeun ṣùgbọ́n ṣé wọ́n lè sọ fún wa nípa ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn olórin ẹ̀mí mìíràn other gospel artists báwo ni ìbáṣepọ̀ yín ṣe jọrí àwọn olùlẹ́jọ́ ń ṣiṣẹ́ tó ṣe pé ẹ ti jọ ṣiṣẹ́ tó pọ̀ àti àwọn tó ṣe pé ẹ ti fojú sí pé láìpẹ́ láì jọ máa bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ máa bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú iṣẹ́ ìránṣẹ́ orin yìí èèyàn kì í mọ̀yàn tán èèyàn kì í ní àǹfààní láti pàdé gbogbo èèyàn kì í ní access mi mọ́ èèyàn kì í ní ọ̀nà láti pàdé everybody so ó láwọn kan tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ pàdé mi èmi náà fẹ́ pàdé so bọ́ àwọn tọ́lọ̀ bá ti ní ká pàdé a máa pàdé àwọn tọ́lọ̀ bá ti ní ká kọrin a máa kọrin àwọn tọ́lọ̀ bá ti ní pé ká ṣiṣẹ́ pọ̀ a máa ṣiṣẹ́ pọ̀ àwọn tọ́lọ̀ bá ti ní àní ṣiṣẹ́ pọ̀ kò sí báyé lè ṣe a lè má pàdé tá máa fi darúgbó tọ́dẹ̀ máa fi ṣe orílẹ̀ so gbogbo nǹkan tọ́lọ̀ bá ṣàtìlà kalẹ̀ ní kí kó jẹ́ tiwa. ẹ ṣe wọ̀nyí ṣe rí ẹ lè lọ lórí ètò yìí kẹ má sọ fún mi ọkọ tó jẹ́ òbí lóòótọ́ mo fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó máa ń wò ní dáadáa mo níbẹ̀ fẹ́ràn ìjó ẹ máa ń jó ṣùgbọ́n yàtọ̀ sí ìjó ṣé ó ní nǹkan tó ṣe pé ẹ tún fẹ́ràn láti máa ṣe tẹ́ ẹ bá máa kọrin. ṣé ọ́bì mi ò ń ṣe jó ọ́bì mi ò ṣe iṣẹ́ ìránṣẹ́ ni gbogbo yẹn bọ́ ohun tí mo fẹ́ràn láti ṣe ni kí n jẹ́ káwọn èèyàn dunnú kí àwọn èèyàn dùn kí ó kàn máa ń rọ̀ mí lọ́rùn láti jẹ́ káwọn èèyàn inú àwọn èèyàn dùn bí àti mi bá kan bí àwọn jẹ́ comedian bí àwọn àpamọ́ èèyàn lẹ́yìn àná. bóyá ẹ máa jẹ́ comedian ókè ìyẹn náà wà ṣùgbọ́n wọ́n tó ní pé a máa ká ṣètò yìí lẹ̀ kí ni bí ọ̀rọ̀ ìmọ̀ràn sẹ́yìn fún wa. di Jésù mú ó ṣe pàtàkì láti ní eré owó máa tán eré ọlá máa tán òkìkí ó máa tán ohun tí kì í tán báyé bá tán ni Jésù dìímú ó ṣe pàtàkì láti ní. ẹ ṣeun gan ni àlejò mi ẹ jẹ́ ká ṣe challenge ṣe 1 2 3 4 lẹfẹ ṣe ni àbí abidi lẹfẹ ṣe. ní ìwé tẹ́ bá ti eléyìí tó bá ti rọ̀ yín lọ́rùn mi. tẹ́ bá ti ní ká ṣe kì í. abidi efi gibi ìyíje ilimi ni yóò ọpìrì ṣíṣe. ẹ ṣe gan ni pé ẹ jẹ́ mi lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́. ẹ ṣe gan ni mo dúpẹ́ tẹ́yìn fún wa mo dúpẹ́ gan ni. tàbá tún pè yín gbà mí mo lérò pé máa dá wa lóhùn. lágbára náà ẹ ṣe gan ni. ẹ̀yin wa ẹ ti láǹfààní láti rí àlejò mi Adéyínká Aláṣeyọrí a sì tún ti láǹfààní láti mọ díẹ̀ nípa àlejò mi wọn máa ń sọ fún yín gbogbo ìgbà tẹ́ bá fẹ́ máa ṣe kóríyá fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́ mi ẹ like ẹ share ẹ tún ṣe kí ni ẹ subscribe sí channel yẹn títí gbàgbé ìdẹ́sẹ̀ Fọlákẹ́ mi sí ya.